ọmọ ọwọ́ ọ̀tún Elédùmarè kiri live wire ẹ̀rọ àwọn oníṣẹ́ ọwọ́ òjò ń rọ̀ kò káyé o òjò ń rọ̀ kò káyé rárá àtọ̀ oníṣẹ́ àwádà mọ̀ nígbà ń ṣe ilé ayé à ń ṣiṣẹ́ wa lọ ní kò sí ìdúró kankan èrè wẹ́dà bí wẹ́dà yé bí orin díẹ̀ ojú ìwé ṣe ń lọ nìyẹn ìwọ̀ kan wá jókòó síbi kan kó máa sọ pé èdè rẹ̀ èmi ò lè ṣiṣẹ́ o apá ń dùn ẹ́ ara ń ro ẹ́ ẹsẹ̀ ń dùn ẹ́ èkìní kan ń ṣe ẹ́ dúró síbẹ̀ kó wá máa káwọ́ méjì sókè máa ṣe tuwailé fún bàbá ẹnìkan bíbí rẹ̀ ò ṣe fowó rà bàbá mi tuwailé o bíbí rẹ̀ ò ṣe fowó rà olórí burúkú ni ẹ wọ́n ti ṣe ẹ́ tó mọ̀ lọ bá àwọn aráalé ẹ̀ lábúlé ẹ̀